wà lágbára báyìí ọ̀rọ̀ àwọn olórin fújì àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn àṣírí eléyìí tún gbẹnu tán àṣírí eléyìí tún lékè ń kà ẹ̀yin èèyàn ẹ wá gbọ̀n àṣírí tí oníbàtà Kollington Àyìnlá nígbà kan rí Alhaji Mukaila tí wọ́n tún tú kalẹ̀ nínú fọ́nrán yìí o wọ́n ṣàlàyé wọ́n mọ́rọ̀ bọnu wọ́n allege General Kollington Àyìnlá wípé ní gbogbo àsìkò táwọn bá wọn ṣiṣẹ́ pàápàá nígbà táwọn lọ lu Amẹ́ríkà lọ lu London lọ ṣiṣẹ́ eré wọ́n ní tójú àwọn rí kò ṣeé fẹnu ròyìn o wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùnrẹ́rẹ́ kódà wọ́n ní ìgbà táwọn lọ sí ìlú London aṣọ kan táwọn wọ̀ lọ sí London òun náà làwọn tún wọ̀ padà wá kò sáṣọ lọ́rùn kò sówó lápò báwọn ṣe lọ làwọn ṣe bọ̀ ọ̀rọ̀ ìlágbára ẹ̀yin èèyàn kódà Alhaji Mukaila wọ́n sọ̀rọ̀ èdè bíi ìgbà táwọn tún decide pé aláwọn ò bá General Kollington Àyìnlá ṣeré mọ́ wọ́n tún wáá fi ọlọ́pàá wọ́n fi ń wá wọn káàkiri ilé ṣé rọ́lọ́rọ̀ ìṣòótọ́ ni ẹ̀yin èèyàn ẹ jẹ́ àtúnjọ farabalẹ̀ gbọ́ gbogbo tí Alhaji Mukaila tí wọ́n tún tú kalẹ̀ nínú fọ́nrán yìí ó kéde má bá mi fèrò tìyín sí kọ́mẹ́ǹtì ẹ má gbàgbé láti máa fọ́lọ̀ DigiNaija online tv lórí Facebook bẹ́yìn ò bá tí ì fọ́lọ̀ wá tẹ́lẹ̀ ẹ má bá mi subscribe lórí YouTube ẹ máa like ẹ má bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àgbọ̀n tí Alhaji Mukaila tí wọ́n sọ nípa General Kollington Àyìnlá ìrírí wọn lásìkò tó ń bá wọn ṣiṣẹ́. Amẹ́ríkà àkọ́kọ́ tó lọ àjọ lọ ni ìgbà tá a dá Amẹ́ríkà a play dáadáa ní màá sì gba owó a rí owó ọ̀gá wa wá ń sọ pé Amẹ́ríkà táwa yìí ò sá mọ̀ pé a ní irin iṣẹ́ a fẹ́ ra irin iṣẹ́ lọ sí ilé pé gbogbo owó tá a bá pa a fẹ́ fi ra irin iṣẹ́ ni wọ́n wá lọ kówó yẹn wọ́n láwọn fi ń lọ ra irin iṣẹ́ wọ́n tún wá gọ̀ wá níbi tí wọ́n rí pa gọ̀dé ńgbà tójú dúdú wọ́n tún wá mú wa lọ sí ṣọ́ọ̀bù sáyẹn nílùú òyìnbó ọgbọ̀lẹ̀ níbi tí wọ́n ti ń ta instrument à ń ṣẹ́kì gbogbo nǹkan tá a fẹ́ wireless ní nǹkan ní là ń ṣe gbogbo ẹ̀ wò àti wọ́n ti kó wa bọ́ sápò. ọ̀gá wa wá ń sọ Kollington wa ń sọ wípé man kan wà lọ́hùn màmá yẹn ó try fún wa. ebi ní ọ̀gá àmú kọ́bọ̀ wálé bàbá yẹn ló gbé báàgì fún wa tó tún ra aṣọ síbẹ̀ fún wa. Kollington wa ń sọ pé bàbá yẹn ni ló fẹ́ bá wa kó instrument wá sí Nàìjíríà ìgbà tá a fi lọ Amẹ́ríkà yẹn adé ìgbà tí wọ́n ti ní pé gbogbo owó tá a pa wọ́n fi ra irinṣẹ́ ni. ṣé bẹ́ẹ̀ ṣe kẹ́ tó lọ kò sétò kankan pé iye báyìí lẹ máa gbà kẹ́ tó kúrò náà ọkọ̀ kóyin wọ plane ẹ̀dẹ̀ lọ ni kò sétò kan àti pé gbàtà ẹ̀dẹ́bẹ̀ ìgbà tẹ̀ ń parí eré ṣé kò sí pé òkè níta parí eré o eléyìí ni o. nígbà yẹn ojú dúdú kò sétò nítorí ìní parọ́ ìgbà tí a bá ti parí eré tó bá ṣe pé 100 naira la bá pa mo mú kékeré bẹ́ẹ̀ ni kó ṣe pé 100 naira la bá pa ẹni tí ó gba 10 naira ẹni tí ó gba 7 naira títí bẹ́ẹ̀. ẹ ń gba nǹkan kan tẹ́ bá parí eré. tá a bá parí eré owó tá a máa ń pín owó tá a bá pa là á pín o owó tó ń gbà tí wọ́n fi ń gba owó ìpè yẹn owó ṣòwò nǹkan àmọ́ bó ṣe rí náà nìyẹn àwọn gẹlẹ́rì ò ń sábà wọn náà wọn lọ́wọ́ nìyẹn. àpamọ́ra ni ẹ bá lẹ sọ wọn náà ìrówó kó wálé ńgbà tẹ ní ó ń fún yín lówó tẹ́ bá parí iṣu ẹ náà ìrówó kó wálé. ó ní pé Amẹ́ríkà tá a wá yìí wípé owó tá a bá rí níbẹ̀ a fẹ́ fi ra irin iṣẹ́ pé that's why a ní gba owó kankan tó fẹ́ fi ra irin iṣẹ́. bẹ́ẹ̀ sì lọ lẹ ṣe dé. bá a ṣe lọ la ṣe bọ̀. then gbà tá a lọ Amẹ́ríkà tá a dé tá a bọ̀ bẹ́ẹ̀ ẹni tó wá sọ pé ó fẹ́ kó irin iṣẹ́ wálé ìyẹn wá a wà ní practice lálágbàdo nìyẹn wá gbà tó wá a wà ní practice ni bàbá yẹn bá ń kí wa láàdá lóhùn bàbá yẹn wá gun òkè níbi bàtà Fuji Palace ló wá sọ pé Kollington kí ló dé àwọn bọ́ọ̀sì ẹ òun ti ẹ ń kí wọ́n ń ṣe ni wọ́n ń wo òun pé wọ́n dáhùn lóhùn ọ̀rẹ́ mi má dá lóhùn bí wọ́n ṣe wọlé ni ìgbà tí wọ́n wá wọlé sẹ́mọ̀ ọ̀rọ̀ ti ìlú òyìnbó yàtọ̀ síbi bàbá yẹn wá padà wá pé kí ló dé ẹ̀yin ọmọ mi mo sì ń kí n ṣe bí àjọ ríra ní Amẹ́ríkà ni àbí sí mo ṣèbàjẹ́ fún yín l'Amẹ́ríkà ni lẹ́ni tó jẹ́ captain wa ń gbà yẹn ló sọ pé ẹ ṣèbàjẹ́ fún wa o tó kó rin owó irinṣẹ́ fún yín tẹ́ra irinṣẹ́ ẹ̀ sì kó irinṣẹ́ náà wálé ẹ̀yin là ń retí látijọ́ yìí irinṣẹ́ ń bọ̀ lọ́la irinṣẹ́ ń bọ̀ lọ́túnla àrí irinṣẹ́ ni bàbá yẹn bá ní wàláì tàláì ń gbọ́ Kollington ó sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ọṣẹ́ wípé owó tẹ́ pa ẹ fi ra irinṣẹ́ ni òun lòun fẹ́ sẹ́ndì ẹ̀ sí Nàìjíríà òun ọmọ nǹkan kan nídìí ọ̀rọ̀ yẹn o
kẹ́tí ọ̀rọ̀ bàbá yẹn tó fi tẹ àwa bẹ bàbá yẹn pé kó má bínú. London tẹ lọ yẹn ń kọ́ṣẹ́ lọ London pẹ̀lú. àjọ lọ London. báwo nìyẹn ìgbà tẹ dé ṣètò lọ dáadáa yẹn. ìgbà tá a lọ London. ẹ ṣáà ní iṣẹ́ ń gbà yẹn mọ́. ọ̀gá Kollington tún la fẹ́ ra ní iṣẹ́ ni. wọ́n àdẹ́lẹ̀ kejì. wọ́n la fẹ́ ra ní iṣẹ́. so yẹn náà ẹ dé kò bá kọ̀kọ́ dé náà. kò bá kankan dé ẹ jẹ́ kí n mú yẹn fún yín dáadáa kẹ́ gbọ́ ìgbà tá a dé London ilé tá a dé sí ní London bàbá tó nílé yẹn ọmọ Ságàm ni òun ní pọ́tírì lọ́hùn tí ń sin ẹdìẹ sin ẹja sin gbogbo everything àwa wà nírú bíbà yìí ọ̀gá wa wá lọ wà Kollington wá lọ wà níbi irú Àbújá kò sí ìyá kò sí bàbá kò sẹ́gbọ́n kò sábúrò kí la fẹ́ máa jẹ. kò dá ṣe pé ṣètò nǹkan tí a máa jẹ mú. kò arrange nǹkan kan ọpẹ́lọpẹ́ bàbá yẹn wọ́n la pé tóun bá lọ sí pọ́tírì ẹ̀. ọkọ nǹkan wa. àwọn ẹsẹ̀ díẹ̀ èyí tí wọ́n máa ń kó wá sí tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní bàbá ń kánú yẹn àwọn ẹsẹ̀ díẹ̀ yẹn ni bàbá yẹn ó kó wá pẹ̀lú àwọn tìmátì nǹkankan bàbá yẹn lọ ra oúnjẹ kan fún wa báyẹn wọ́n ń pè ní gíra òun la máa rò bí ìṣẹ̀mó tá à ń rò bí báyìí òun là ń jẹ débi pé inú wa bí bàbá yẹn níjọ́ tí Kollington wa wá síbi tá a wà yẹn kí ọ̀gá mi ó tó dé aṣọ tó wọ̀ kúrò nílẹ̀ yìí kọ́ ló wọ̀ wá gbogbo ẹ̀ ti wọ̀ ẹ́ rò pé bóyá àti ọdún mẹ́wàá ló ti wà ní London ni àwa tá a sì kó lọ ní inú yẹ̀pẹ̀ pupa la wà. bọ̀tẹ̀ ń ṣeré báwo lẹ ṣe wá ń ṣeré bàtẹ́ ní wà l'Ábújá yẹn wà ní. tába ti fẹ́ ṣeré ẹjọ́ pàdé tába ti fẹ́ ṣeré á pàdé níbi iṣó tába ti parí eré ó tún lọ nìyẹn mọ́tò tẹ́ wọ́n bá fi káwa wọn kó wa wá sínú ilé tá à ń gbé. ẹ lò tó oṣù mélòó ní London yẹn. a lo oṣù kan àtọ̀sẹ̀. mélòó kan. àtọ̀sẹ̀ kan sátàbọ̀ lé lọ́sẹ̀ kan. ẹ wá padà wálé. by the time gbà tí àwa ta pẹ́ a lo oṣù kan àtọ̀sẹ̀ kan wọ́n wá fi ní ọ̀gá wa wá sọ pé òun fẹ́ ra irinṣẹ́ níbi tẹ́mi tí mo ti wá ro orí yín nìyẹn ọpọlọ mi nìyẹn gbà tí ọ̀gá wa sọ wípé òun fẹ́ ra irinṣẹ́ ta dé Ìkẹjà airport ní airport tá a sọ̀kalẹ̀ ní Ìkẹjà airport èmi lé ní àkọ́kọ́ ṣẹjọ dé ni àjọ ti London dé ni pẹ̀lú Kollington ẹjọ bẹ́ẹ̀ dé ni àjọ dé ó ti sọ fún wọn pé kí wọ́n gbé mọ́tò wá mọ́tò tí a fi ń kó irinṣẹ́ pé wọ́n fi kó irinṣẹ́ ààrà sùọ́ máìkì yọkàn wá wọ́n sì gbé mọ́tò half trailer wá tí wọ́n fi bóyá àwa èrò láfẹ́ kó bóyá sì tún lọ. bóyá bàbá dẹ̀ rà bóyá ẹ̀ mọ̀ ni àbí kí ló tún máa ń mọ́tò wá sẹ́pọ̀ tí ò sí irinṣẹ́. kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́hún ṣàánú wa. mo wá rí i pé tó kí ni nbo ni mo ń lọ nbo ni mo ń bọ̀ ojú kan náà ni mo tún bọ́ sí aṣọ tí mo wọ̀ kúrò nílé tí mo fi lọ London. wọ́n rà sọ fún yín lélẹ́yìí bàbá onífọ́tò rà sọ fún yín. bùbá àti ṣòkòtò tí mo wọ̀ tí mo fi kúrò nílé tí mo fi lọ London òun náà mo tún wọ̀ padà wá sí Nàìjíríà. àmọ́ plane lẹ wọ̀ ṣá o. plane la wọ̀ ẹ. wọ́n bá ti bóyá fi ń sínú bọ́ọ̀sì àbí nǹkan ni. gbàgbà tí ọgbọ́n ògbé ọgbọ́n ògbé ó ti di dandan. ìjọ ìlẹ̀ wa wò pé. a wá sọ̀kalẹ̀ ní airport ọmọ ọ̀rẹ́ mi kan wà ó jí ọmọ ayítẹ̀ òun wa taxi ní airport wọn kúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní fún wa passport àwọn ni wọ́n máa ń kó sọ́wọ́ because káfí máa lè rí bìkan já lọ bìkan àwọn ni wọ́n máa ń kó passport sọ́wọ́ gbà mo ti rí i pé mo jáde mo bọ́ sí ìta báyìí ọ̀rẹ́ mi yẹn òun náà wà ní ibi tá a ti máa ń jáde Mukaila mọ́tò ẹ̀ ń kọ́ ó ló wà ń sálẹ̀ mo ní ó yá wá gbé mi lọ ó ní kí ló dé ṣèbí mọ́tò yín nìyẹn orí ẹ pé àbí ó ti yá wèrè gbé mi kò ń so ń lé ó lẹ́rù nǹkan báàgì kíní bàtà tí mo gbé lọ ni mo gbé bọ̀ pẹ̀lú aṣọ méjì mo sì gbé jù sí inú mọ́tò ẹ̀. ẹ máa ń rẹ́rìn-ín o ẹ máa láìkì ẹ̀rín o bàbá yìí rẹ́rìn-ín. bàbá ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí rí mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ibi tó ti ń wá lẹ́nu ọkàn yín ó wọ̀ yín àmọ́ ẹ̀rín náà ẹ̀yin ṣàlẹ̀ wà lẹ́nìí. alhamdulilayi. bó ṣe gbé yín lọ lé nìyẹn. bó ṣe gbé mi lọ lé nìyẹn wọ́n wá di ọjọ́ kẹta ta ti ìlú òyìnbó yẹn dé sátọ̀dé tó tẹ̀lé jọ́ta dé yẹn ó ní show tó fẹ́ lọ play ó rí i pé èmi ò mọ̀ pé bóyá àwọn yòókù náà bóyá tí yín nìkan lẹ mọ̀ èmi nìkan ni mo mọ̀ pé èmi ti kúrò ń bẹ̀ mi sì fẹ́
tún pé tó káàsán mọ́ mo ti sọ pé ó dàárọ̀ mi tún sọ pé ẹ káalẹ́ tàbí ẹ káàsán mọ́ èmi wà nílé mi mo kọ́ṣẹ́ plumber iṣẹ́ plumber tí mo kọ́ yẹn ọ̀gá mi sì wà ó sì ń gun ọ̀gá mi di ọ̀la bí mo ṣe ń sọ yìí torí mo wúlò fọ́gá mi ọ̀gá mi náà sì wúlò fún mi pé bí n ṣe ṣiṣẹ́ bí n ṣe fiṣẹ́ yẹn ṣiṣẹ́ mo kúrò níjọ́ kẹta tá a dé Amẹ́ríkà Lọ́ndọ́nà tí ò mú kọ́ bọ̀bọ̀ ọgbọ́n ìyàwó mo ń lọ ọ̀dọ̀ ọ̀gá mi mo sì pa lọ sọ́dọ̀ ọ̀gá mi nìyẹn wá lọ ṣe iṣẹ́ kan ní Ìkẹjà níbi tí wọ́n ti ń ṣe múkàfòmù yìí ní Ìkẹjà ńbẹ ni ọ̀gá mi níṣẹ́ ní tàǹgbà yẹn a lọ ṣe àwọn iṣẹ́ kan ńbẹ èmi wá dé lálẹ́ níyàwó mi wá ń sọ fún mi pé àwọn ẹnìkan wá sílé o àwọn ta ni wọ́n ní pé Starbucks Kollington ni wọ́n gbé wá ní kí ló dé ó ní àmọ́ àwọn tó ń rí o wọ́n jọ àwọn bí àwọn ọlọ́pàá ọmọ ọlọ́pàá kí ni amúni ń já amúni èwo ni ọlọ́pàá wá mú mi pé kí ni mo gbàgbà tẹ́lẹ̀ ni àbí báwo ọ̀dà màá máa retí èsì tó bá fẹ́ ṣẹlẹ̀. àbẹ́rìpọ̀ ga ọ̀rọ̀ ìlágbára ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ àlàyé lẹ gbọ́ tí bàbá Alhaji Murkala tí wọ́n tún ṣe kalẹ̀ rẹpẹtẹ yìí nípa gbogbo tójú wọn rí lọ́dọ̀ General Kollington Ayinla sórí bẹ́ẹ̀ ṣé ò rí bẹ́ẹ̀ kí lópinion tiyín ẹ má bá mi sọ sí comment ẹ má gbàgbé láti má bá mi follow DJ Naija Online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ má bá mi share fídíò yìí ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.